Koikimedia, bringing the world closer to your doorstep. Live view from Africa. In the 9th of February 2025. Happy Sunday to us all. Yoruba Nation, no going back. Africa long baby bye. Bango Africa long baby bye. Kí gbogbo ọmọ Yorùbá nílé lóko, gbogbo ibikíbi tá bá wà, délé lérí lágbára Ọlọ́run, ìṣọmọ lóko bẹ́ẹ̀ ni. Mo kí bàbá wa Professor Adébánjí Akíntóyè, bàbá dáadáa. Bàbá tó nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ tó ní ká máa báṣẹ́ lọ.
Africa ló ń gbé bíbá torí yàtọ̀ Africa àti Europe weather ni weather Europe a máa tutù mọ́ ẹ lára weather Africa máa gbóná mọ́ ẹ lára ilẹ̀ ẹ̀dọ́ wọn dẹ̀ ládùn wà Koikimedia bringing the world closer to your doorsteps. Yoruba Nation no going back. Ní Sunday ọjọ́ kẹsàn-án oṣù kejì ọdún 2025 no going back. Tẹ̀síwájú. Àìkí àwọn kan sọ fún ẹ pé kò sí Yorùbá Nation mọ́ Yorùbá Nation wà bàjẹ́ òun nìkan lọ́nà àbáyọ. The only solution to all our problems. Africa, the most beautiful continent in the world. Ó dájú Dubai lọ, ó dájú America lọ. Ó dájú Europe lọ, ó dájú Asia lọ. Tá bá ti develop it to our own standard. Gbogbo nǹkan ló wà níbẹ̀. Weather wa beautiful, ilẹ̀ beautiful, the people are beautiful. Condition tá wà ló sì ń jẹ́ kó rí bẹ́ẹ̀ ni. Orí gbogbo ilẹ̀ bó ṣe fine. Orí ilẹ̀ bó ṣe sùn lọ. Ilẹ̀ bọ́ọ̀ ní Europe ilẹ̀ wọn tutù aṣálẹ̀ nílẹ̀ tí wọ́n Koikimedia bringing the world closer to your doorstep. Orílẹ̀ bó ṣe sùn lọ rẹpẹtẹ ìwọ náà rílẹ̀ orí ilẹ̀ bó ṣe sùn lọ rẹpẹtẹ. Ìwọ náà rí gbogbo ilẹ̀ bó ṣe sùn lọ rẹpẹtẹ. Ẹ̀gbọ́n wọn sọ fún ẹ pé Áfíríkà ò dùn Áfíríkà dùn àwọn tó ń darí ẹ̀ ní kò jẹ́ kó dùn. Ṣeré lọ sọ́nà ọ̀dọ̀ African part ni àwa la ní sí àgbẹ̀yìn ojú ló ń kán ìbòjì òun máa débẹ̀ iṣẹ́ ìdùnnú rẹ̀. Vitamin D a máa gbádùn ẹ lọ ni. Ilẹ̀ Yorùbá ilẹ̀ ọlọ́ràá ni ìyẹn ni gbogbo wọn ṣe fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ẹni bọ́ọ̀lù tó fẹ́ gbà mọ́ yín lọ́wọ́ tẹ́ bá ti fi àyè sílẹ̀ sí ètò pàwọn wọ́n gbà mọ́ yín lọ́wọ́ nìyẹn. Àwa ni ká sọ pé no, enough is enough. Àníkà fún yín ní view yẹn díẹ̀ ká tó end the broadcast. So mo kí gbogbo alẹ́ nǹkan sí àṣeyọrí la máa ṣe láṣẹ ìdùnnú rẹ̀ ìṣọmọ lókun bẹ́ẹ̀ náà ní sí pẹ̀lú yẹ.
tèmi ànírètí bẹ́ẹ̀ lọ lórí ìkànnì wa láàárọ̀ yìí láṣẹ Èdùmàrè a tún máa pàdé nígbà míì. Yoruba Nation no going back.